can't be helped with time. Come down to Lagos. And I can actually see that at least. Something like
kọ̀ọ̀kan. Àwọn ọ̀tá àti ikú ni ṣé ọmọ ọmọ ní ọ̀gbẹ́ lò. Èèyàn sọ fún ọkọ̀ ọmọ ọlọ́gbẹ́ Adébọ́lá Aisha Afsi Aisha Màkọ́ ní ọ̀gbẹ́ lò. Èèyàn sọ fún olúbi débi ìgbésẹ̀. Èèyàn sọ fún olúkàdé máa ń wọlé wọlé. Èèyàn sọ fún èèyàn ìnáwó. Èèyàn fíìsì gbogbo báàsì. Èèyàn ti sọ́jọ́ sọ́jọ́. Èèyàn pẹ̀lú ìyẹn.
of your needs. Àti pé ó ṣe mí dàbí o. Ẹgbẹ́ mi ní ìpín tí kò tán lórí níbi. Èyí sọ bí ayọ̀ bí èèmọ̀ lè o. Èmi làbí àṣẹ náà lápòrú. Àti ẹ̀dá yìí ló fi ṣèrànṣẹ́. Àkọ́rí ló fi ròyìn ògbéré ni. Sápá lórí ìdí ẹ̀ nínú. Ẹni orí ẹ̀ orí kan. Gbogbo sọ̀bíọ̀. Ẹni tí ó rí ẹ̀ ọmọdé ṣá orí kan. Èyí aláṣẹ ọmọdé tó ṣe. Ẹni tí ó rí ẹ̀ lọ́jọ́ fi orí kan. Wọ́n ṣe kọ́kọ́ fún lẹ́nu kan. Ẹni tí ó rí ẹ̀ ó ṣe orí kan. Ìyọ̀gbà kọ́lé ẹbí máa sílé òkú. Ẹni tí ó rí ẹ̀ orí kan. Ọ̀rẹ́ mi gbé wá ṣe. Ìgbọ́wọ́ òde ìrìnkẹ́sì. Ọ̀rẹ́ mi gbé wá gbọ́. Àtúwé ìgbọ́wọ́ òde orí. Ọ̀gbẹ́rẹ́ àwọn ọjọ́ lọ́lọ́pàá. Gbogbo sọ̀bí ọ̀gbẹ́ ṣe é máa dàgbà lọ́nà méjì. Lọ́lọ́ sọ̀bí ọ̀gbẹ́ ṣe lọ́nà lọ́nà. Àkàbùkù kan pàdé kí wọ́n bá dé ìlú. Àdàbẹ̀ kì í ṣe ọ̀gá àrá ìlú. Wọ́n ṣe ìgbèrè ìjọba. Gbogbo wọn lọ́lẹ̀ jẹ́. Ọdẹ tó ṣe ààrẹ láti sọ. Torí mo ní bàbá kọ́ bí o jẹ́. Ọlọ́run bá ìdílé àti ìṣòro ọ̀rẹ́. Ọlọ́run bá ìdílé sínú àlọ́. Ìdílé ọmọ ìṣẹ̀lẹ̀ àgbọ̀gbọ̀. Ọlọ́run fẹ́ ti kú. Lọ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe wá. Sínú àlọ́. Èmi jáde bí ọlọ́run jẹ́. Ó yẹ tó bàbá.
ìdarí náà oríṣi ti wálé dàgbà lọ èèyàn ló ṣàmàdá tó fi ti rẹ̀ ló dé rárá èèyàn sọ́jọ́ ló ṣubú èèyàn bá ọ̀pọ̀ bá dùn mí ló ṣe ló ṣá sọ́kẹ́ aláfẹ́dá tí ó lọ́jọ́ mi ṣiṣẹ́ ló ṣá. Lẹ́sà kò ní ọjọ́ sí kó bá mi kí aláfẹ́dá bá mi kí dáná ọmọ ọ̀tọ̀ tí ó jẹ́ sọ́kọ́ àti sí òníwá. Short line, fire. Èèyàn kan ti kúlẹ̀ àti pressure láti láti sí ẹni lórí tí ìkẹ̀kẹ̀ yọ. Èèyàn sọ mi àmì ọmọ yìí. Pressure ní ìpínlẹ̀ bàbá òṣìṣẹ́ lọ́wọ́. Èèyàn kúlẹ̀ bàbá.